àmọ̀ bẹ̀rẹ̀ wa náà gbogbo ọmọ inú lẹ́yìn lára tó kéde lẹ́ látòrí bàbá mọ́gàjì àgbà nínú ilé ayélujára tẹ dórí sẹ́kẹ́tírì tẹ dórí akápò tẹ débi ó dé lónìí tẹ dórí àwọn tó jẹ́ bí ọmọ fún mi nínú ilé ayélujára tó jábúrò fún mi gbogbo yìí mo bẹ̀ yẹ dápẹ́ yá fèmí torí ọlọ́run tó dáadáa ní ọmọ sẹ́rí ẹ̀yin àgbàlagbà náà lẹ́ni ẹrú yìí máa rìn orí ọmọ mi ibi tá a ṣẹ̀ sí a lè mọ̀ àmọ́ bí táwà ṣẹ̀ sí lẹ́yìn ọmọ wípé lágbájá sì ṣẹ̀mí o yìí sì fi inú dákùn yọ̀ǹda mi torí tọ́lọ́run torí ànàbí ọlọ́run bẹ̀rẹ̀ mo bàbá àgbánulé ayélára tó jọ bí gbogbo wa mo fi bẹ̀rẹ̀ dákùn ọlọ́run ìjọba yìí. ẹ wá bẹ̀ àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí pápátá látòkè délẹ̀ káàkiri àgbáláyé nílùú Ògbómọ̀ṣọ́ ní London l'Amẹ́ríkà lórí ọ̀rọ̀ bàbá ìmọ̀ Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ bàbá ìlú Ògbómọ̀ṣọ́ ẹ dákun ẹ bá wa fa bàbá yìí mọ́ra tẹ́lógólé wa ni kò sì gbọ́dọ̀ púpọ̀ gbọ́dọ̀ wọ mi ogólé wa ìní ìmáàmù àgbà ìmáàmù Yunus Toliat Olúsínà Ayílára kejì Ayílára second Ayílára second a lè pè láìlára sẹ́kọ̀dà máa Ayílára kejì torí Ayílára ẹ̀yà àti ìjẹ̀mọ́mù kankan nínú ilé Ayílára táwọn bàbá wa dùn ògbọ́n gbígbà láti gbàdá ti jẹ àkọ́kọ́ Ọlọ́run wá ní ká jẹ lẹ́yìn ọwọ́ bá wa láyọ̀ bá wa láyè sáàmù bóyá tí ń bọ̀ ìbọ̀lá àmà tí ó ti bẹ́ ní kọ̀ọ̀kan wa kí bàbá ìmáàmù àgbà Olúsínà Ayílára yìí kí wọ́n dákun kí wọ́n bá wa fa gbogbo àwọn èèyàn wa mára kí wọ́n bá wa fa wọn mára kí wọ́n dákun Ọlọ́run sì ní jọ́ bàjẹ́ inú ilé Ayílára Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ inú ilé Ayílára Ọlọ́run má jẹ́ ká sì ṣe inú ilé Ayílára Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ó wọlé Kùránì ọ̀rọ̀ Olúwa àmín. ẹ ṣeun ọwọ́ àbúrò Ògbómọ̀ṣọ́ ẹ parí ó ṣe rí nù. ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ ó dàrú ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má jẹ́ ká sì ṣe wọlá Muhammadu ọ̀rọ̀ Ọlọ́run wọlá Kùránì ọ̀rọ̀ Olúwa mi gbogbo Ògbómọ̀ṣọ́ pátápátá látòkè délẹ̀ látòrí ọba ìjòyè olówó ọlọ́rọ̀ àwọn ọ̀tọ̀kùlú ìlú gbogbo yín pátápátá ẹ dákun ẹ má bínú sí wa òun lọ́dọ̀ bàbá èjìdé bàbá Sàká Balógun pa ṣẹ́ẹ̀rí gbogbo eléyìí mo gẹ́gẹ́ kó bọ̀ ní. ṣẹ́ẹ̀tì ẹ̀rí Alhaji wa Mọ̀nsúrù èjì bàbá wọn bẹ́yìn ò ṣàdúrà fún wọn ní gbangba báyìí àdúrà wọn lọ ní kọ́rọ̀ tọ́nà ò sì ní mú kóòlù ní wọn láìlára torí wọ́n gbó tinú láìlára níwájú Ọlọ́run sí bàbá yìí tí wọ́n mọ ìrìn àjò nú láìlára ni ìbáwà nú láìlára náà lọ gbé ọ̀rọ̀ wa bá wọn bàbá yìí sì tẹ̀wọ́ gbà bàbá wá dúró lórí wípé àní nínú láìlára ní tó ti nù yí ti pẹ́ tọ́lọ̀ wá ní ó dé ìní jáwọ́ mẹ́ ogun wọ́n wà jáde ogun náà ni wá ní wọ́n tẹ̀ ní tàn àwọn kan wá ní àwọn fẹ́ kú kò ní kú láíláí kò ní kú láíláí kò ní kú láíláí bàbá wa Èjìdé Ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá ogun Ọlọ́run bá ṣe dáadáa fún wọn Ọlọ́run bá ṣe dáadáa fún wọn Alhaji wa Adéṣewu Ọlọ́run bá ṣàánú yín sí bàbá Sùlà Ọlọ́run bá ṣàánú yín sí bàbá Sàká Balógun Alhaji Sàká Balógun Ọlọ́run jẹ́ mi yín ogun Ọlọ́run bá ṣe dáadáa fún yín gbogbo tẹ́ fẹ́ lórí ní kọ́lọ́run ṣe ìtẹ́ ẹ̀kọ́ lábú kọ́lọ́run lè jìnà àti gbogbo àwa ọ̀dọ́ tẹ́ lórí Àmọ̀tẹ́kùn Oòduà Àmọ̀tẹ́kùn ọ̀dọ́ ọkàn ẹnu ọkọ̀ ogun Ọlọ́run mẹ́jọ yòó Ọlọ́run mẹ́jọ wálẹ̀ ẹmú máa wó kéde ọlá rẹ̀ ò ní wálẹ̀ òkè lọ́wọ́ máa lọ àgbéga Ọlọ́run bá ṣe fún ọ Ọlọ́run wọlá bàbá ìmáàmù àgbà nínú ilé Ayílára ní Ògbómọ̀ṣọ́ ètò dúró tí Ọlọ́run dúró tí wọ́n náà Ọlọ́run dúró tí wọ́n náà ọlá àti tóbi Ọlọ́run.